dàrú kí gbogbo ọ̀fọ̀ ẹ má jà dàrú ẹ má jà fọ́ lójú o ẹ má jà fọ́ lójú ó ti fọ́rí káwọn àgbàlagbà ó tó tò wàhálà ni wọ́n ṣe kún tó tò ẹ má jọ fọ́ mọ́. ó ti wá tó báyìí àtàyè ṣe ni ẹ má jò fọ́ mọ́. kí ló bá tá àfin ní jẹ́ ọfọ́ mọ́ Kọ́sìm. hayakumullah. òun ni wípé sẹ́ni tá a bá ní ká sọ tí ń jẹ́ àkọ́yíkú lẹ́yìn tí ń jòdòdò ọ̀rọ̀ kò gbọ́dọ̀ má ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ tó bá já sí pé àwa náà lèmi tí ń sọ̀rọ̀ yá àtiwọ́ náà tó bá já sí wípé kèé bá jẹ pé à ń jọ́ ọmọ kéwù babalágége tòní ní bàbá mùdírù yìí tá a sì ń jẹ́ ọmọ kéwù wọn tá a sì kí lọ́dọ̀ àwọn àlùfáà wa tí wọ́n fi wọ́n hàn wá tọ́lọ̀ ń fi ní á nífẹ̀ẹ́ wọn tó bá yẹ pé bòmíì lọ́ba nírú wọn bá bọ́ sí tá à ń wò lókèrè báwọn ìmánì àwọ̀ ẹ̀dá ò tó nǹkan yóò mi ọkàn wa. Allahu akbar. ọ̀sọ́kẹ́ ẹni tí ò ní mi yóò mi ọkàn wa pé èéṣe tí ọ̀jẹ́ tiwa lọ́lọ́run ó ṣe báyìí fún La ilaha illallah. tí kó wa ló sì láàfà Masha Allah baba. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kó wa lọ́la àfà tí ń tẹ̀lé La ilaha illallah. táàfà àti wọ́n wá rí bó ti rí tó ṣe é mú ṣe fàárí tó ṣe é gbé jáde tó ṣe é dákọ rẹ̀ wípé àfà wa rí fún lárúbáwá ni àbí fún aláwọ̀ dúdú yàrá tó ṣe mú yan gan kọ́ wá rí bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ pé kìí sàfà wa wàlẹ̀ ìyá ṣùgbìlà èyí ń tẹ̀jú kọjá kọ́ wá jẹ́ pé kìí sàfà wa kọ́ jẹ́ pé bòmí ní ká máa wá wò kọ́ máa polongo rẹ̀ yóò mi wá lọ́kàn pé èsè tún wọn máa polongo àfà àti wá báyìí ọkàn ṣèkì ebe èèyàn ni wá èèyàn ni wá ọkàn ó ṣèkì o léyìí tí ń jòdòdò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọkàn ó ṣèkì o ìwá ṣèkì tí ọkàn ó ṣèkì ni tí ó ṣe wá bẹ́ẹ̀ tọ́lọ̀ ń wá ní káwọ́ ọjọ́ ọmọ kéwu wọn Walhamdulillah. táwa wá ń dunnú wípé àfà wa rèé ó ṣe tọ́ka pòun rèé òun lológo tòní ọmọ ológo tàná ẹ máa fi kún pé babalágége ológo tòní ọmọ ológo tàná bọ́ bá rí bẹ́ẹ̀ yóò ọkàn mì ni gbogbo ẹni bá rí tí ń bá ń bú babalágége tí babalágége ò sí lẹ́sẹ̀ kankan wàhálà ẹ̀ má bàjá mọ́ ọkàn mì ni. ìjẹ́ yẹn gbé. kọjá yẹn náà tí ì bá yẹ pa àná ọlọ́run bá lépa báyàn tọ́lọ́run bá fi ní kéèyàn ní yìí mọ́ ni ẹni ẹ bá rí ń bò mí tí èso ọmọ kéwu wọn tí èso ọmọ kéwu babalágége tí èso ọmọ kéwu ṣé àdámà tọ́ba wa nífẹ̀ẹ́ wọn pẹ̀lú bí wọ́n ti wà bọ́lọ̀ ti ṣe wọ́n yìí wàláhì ìmánì rẹ̀ dúró ni. Allah jalla 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 jalaluhu. ìmánì rẹ̀ ló ìmánì ló dúró ó ṣòro kéèyàn gbà. ìwọ tọrọ babalágége bá ń kọ lóyìí má bínú má ìmánì ni ó lò. ayakumullah. ọkàn wu ọlọ́run ọkàn fi wọ́n sànù Sheikh Adamu ni. La ilaha illallah. ìsọ̀rọ̀ pé bóyá kọ́dà bá tún ní kẹ́ iṣẹ́ tí Adamu ṣe lójú orí báyìí òun kọ́. wọ́n wà ní sàtúlẹ̀ ìmọ̀nù dáúdá. òun kọ́. pé iṣẹ́ tí Adamu náà pọ̀ iṣẹ́ wọn ṣe pọ̀ lọ́wájú òun kọ́ ẹlòmíì iṣẹ́ tó pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run ò sì fọmọ sànù ẹ̀. àní bá a ti fẹ́ sí. bá a ti fẹ́ ṣe ni mọ̀dírù náà ń lò ó bọ̀ wá mo sọ́njọ́ ni àwọn náà ń lò ó wọ́n ń yàn án bọ̀ tiwọn pẹ̀lú dáadáa látọ̀hún ni. Masha Allah. àmọ́ ọlọ́run wá ṣàánú Sheikh Adamu wíkẹ́ bó ti tóbi yìí ẹni tí ń bọ̀ wá Habibu tí ń bọ̀ wá yìí kọ́lọ̀ ń fẹ́rí jì mímí tí ń dákọ̀ àbá mi. Habibu tí ń bọ̀ wá yìí òun náà ń yàn án bọ̀ kọ́ máa jẹ́ pé òun ní ọ̀fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ rẹ lẹ́jọ́ máa fi gagbága ń gbọ́ ọba di pé òun náà bá padà dáyé yọ agbọ́dọ̀ rẹ kó kúnṣẹ́ rẹ lọ́wọ́. Masha Allah. nínú àmọ́ sọ́njọ́ ni. ọmọ ológo tòní. ológo tòní. bàbá lọmọ ológo tàná. ó parí báwọn. ó dún ó tún wọ báàrí ó tún wọ bàdírí. ẹni dé yóò lè fi sí yóò tún wá sí láì program 1 hour. mo lè kí bàbá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Lágége. afa kí ni yẹ pọ̀ fa. goati nù greatest of all time. farabalẹ̀ ní kí ló kọ ẹ̀ ọmọ ìkìláṣí hùn ẹnu kọkàn dákọ mùdírù lásán ó sì dèèyàn. bàbá òun kó tún gbalẹ̀ ń jò níhun. so ọ̀pọ̀. ó náà ti ń gba díẹ̀ sí àdámà. òun ni pé ọmọ márkàsì ọgbọ́dọ̀ jàmá. tọ́ ló ti ṣe àtàyè sínú ẹ gbọ́ ẹ sì gbà ẹ sì lò ó. bí ìbáyẹn pọ́ bá dójú rẹ̀ tá a bá rí wípé n ti ń pọ̀ jù ó ti báwọn alẹ́ wa tún yọ báyìí. asàlàyé. kí ló pè é. asàlàyé ni. àgbà ti dé bàbá. asàlàyé. ayagunla. aláàtì ẹ ti wà nínú ẹni tí ó máa sọ fún yàn pé ó tó ẹsẹ̀ sùúrù àmọ́ o kò sí bí wọ́n ti kò sí ẹjọ́ rẹ̀ Kọ́sìm nípa ọmọ akéwù yin àfa rẹ̀ pẹ̀lú tó jòdòdò tí ọ̀parọ́ mọ́ ó ti bá wọn yàrá lẹ́ bàjá. kò ní wọ́. wọn ìdá yìí wọn ìdá yìí àmọ́ gbogbo ẹni tí ó bá ti sọ̀rọ̀ àfa rẹ̀ léyìí tí tàn ọmọ kọ́ kalẹ̀ ó gbọ́dọ̀ jẹ́rìí torí wọn ó béèrè kí ni ẹ̀rí. Masha Allah la quwwata illa billah. Ọlọ́run kó kẹ́ gbogbo wọn. Àmín bàbá. Gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ. Àmín. Àlùbáríkà Ọlọ́run ẹni Ọlọ́run. Àmín. Ẹ̀mí Sheikh Adamu ní gbogbo àwọn àfáà tí wọ́n lùgbà
ẹ̀mí Sheikh Adamu ni wọ́n fi mí Naam. ẹ̀mí Sheikh Adamu ni gbogbo àwọn àfáà tó bá wọn lò gbà ẹ̀mí Sheikh Adamu ni wọ́n fi mí àwọn ni commander in chief àwọn laptop Mashallah. ẹ̀mí Sheikh Adamu ni wọ́n fi mí tí gbogbo kó wa náà fi ń ṣe fáàrí Jalla jalalu. so ẹni ilé mi ń dúpẹ́ lọ́wọ́ dòní fún Sheikh Adamu lọ́wọ́ dòní ní tí wọ́n ṣe nulẹ̀ wọn bàbá ṣe nǹkan púpọ̀ kọ́lọ́ mọ́sá bá wa kẹ́ wọn Àmín. wọ́n á jẹ́ bàbá mudiru tó ní ogun Àmín. kó tó bá wa sàlékún dáadáa wọn Àmín. kó sàlékún orí wọn wala Muhammadu Rasulullah wala sallallahu alayhi wa sallam má bàa burú ṣe wọn Àmín. má fi sàwa náà kó kún wa kó kún àwọn náà kó kún gbogbo anybody wa gbogbo àwọn tí wọn wà náà kọ́lọ́ wọn kún yín Àmín. alibarikola àwọn ẹni ọlọ́ gbogbo wọn marikasi bí wọn wà káàkiri gbogbo àgbáńlá yìí kọ́lọ́ wọn ṣàánú wọn kó kún wa Àmín. kọ́lọ́ wọn ṣàánú wọn kó kún wa Àmín. sẹ́ẹ̀rí ara tiwa yìí ibi tí fẹ́ babalágígí wà lára tiwa inú háàtì lọ́lọ́ lè jókòó sí Ibi tó jókòó sí jìnnà. Wallahi summa billahi la ilaha illa inú huwa. háàtì Ibi tó jókòó sí lẹ́mìí wá jìnnà. bẹ́ẹ̀ ló ti lọ lè jókòó Àdẹ̀fẹ́ ìfẹ́ ẹnìkankan ju fẹ́ wọn lọ. àfẹni tí ń bá tún fẹ́ wọn Masha Allah. ẹni tí ń bá ti ń fẹ́ wọn á tún máa fẹ́ Àti wà. so kọ́lọ́ wọn sà wọlé ànábì Àmín. kó kún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá Àmín bàbá. ẹsẹ̀ orin yìí káyìn ní tu bàbá di hálùkọ́ mi ní tu Masha Allah. ká. Sheikh Adamu Abu